káàbọ̀ padà sórí channel wa Movies Room TV. Fún gbogbo àwa tí ó jẹ́ pé àkọ́kọ́ tí à ń darapọ̀ mọ́ wa lórí channel yìí rèé, àbí àkọ́kọ́ tí ẹ máa rí fídíò wa, ẹ jọ̀ọ́ ẹ subscribe sí orí channel yìí, kẹ́ tẹ notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́, kẹ́ lè jẹ́ ẹni àkọ́kọ́ tí a máa láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop irú movie review, movie recommendations báyìí. Lẹ́ni a ó máa sọ̀rọ̀ nípa fíìmù yìí The List. Nínú fídíò yìí ni ẹ ti máa gbọ́ ìgbà tí apá kejì The List máa jáde. Kí ni The List? Kí Ọlọ́run má mà jẹ́ kí wọ́n forúkọ wa sínú list aburú. Arábìnrin yìí ni ó ń kọ orúkọ oríṣiríṣi àwọn èèyàn, àwọn ọ̀rẹ́, àwọn tó súnmọ́, ó ń kọ orúkọ wọn sínú list burúkú yìí. Orí tiwa ò ní gbàbọ̀dé o. Kódà tí wọ́n bá kọ list jù bẹ́ẹ̀ lọ, ẹlẹ́dàá wa ò ní gbàbọ̀dé, orí wa ò ní gbàbọ̀dé. Ẹ ṣàmì o. Àṣà arábìnrin yìí lọ́dọ́gbọ́n sí ni àwọn èèyàn ò mọ̀. Ó ti lọ tẹ́lẹ̀, ó fẹ́ lówó tipátipá, ó fẹ́ lówó dandan. Ẹ wo fíìmù yìí jẹ́ fíìmù kan tó ní agbára. Gbogbo wa ní láti lọ wo fíìmù yìí torí pé tí a bá wò ó, a máa kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi nínú fíìmù yìí. Bàbá dẹ̀ ṣe ń kọ́ ẹ̀kọ́ látún mú wa súnmọ́ Ọlọ́run sí i torí pé kọ̀ọ̀kan ṣe kákan máa wo fíìmù nìkan, kákan máa wo fíìmù, ká má lè kọ́ kankan nínú fíìmù. Fíìmù eléyìí lágbára, fíìmù eléyìí yàtọ̀ o. Inú fíìmù yìí lẹ́yìn tí rí oríṣiríṣi àrà tí obìnrin yìí ń dá nítorí pé ó fẹ́ di olówó, ó fẹ́ di ọlọ́rọ̀ ọ̀sán gangan. Ẹ dákun, ẹ̀yin tí ẹ ti wo fíìmù yìí, ẹ lọ wo lórí Àpáta TV. Ibẹ̀ lẹ ti máa rí fíìmù yìí wò, The List. Fún gbogbo àwa tí a ti wò náà, kí ni a lè sọ nípa fíìmù yìí? Ẹ jẹ́ kí a drop comment wá sínú comment section. Ẹ̀kọ́ wo ni a rí kọ́ nínú fíìmù yìí? Àti pé kí la lè sọ nípa fíìmù yìí gangan fúnra rẹ̀, The List. Fún gbogbo àwa tí a ò tí ì wò, tí a bá sì lọ wò, ẹ jẹ́ ká padà sórí channel yìí ká wá drop comment wá síbẹ̀. Ká sọ ẹ̀kọ́ táwa rí kọ́ ńbẹ̀, òṣèré tí a fẹ́ràn jù, àti pé kí ni nǹkan tí a lè sọ nípa fíìmù yìí ní pàtó. Torí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní tòótọ́ ní inú ayé òun ni a fi hàn wá nínú fíìmù o. Ká má kàn rò pé fíìmù lásán ni pé kò lè jẹ́ tòótọ́. Gbogbo àwọn kinní yìí ló ń ṣẹlẹ̀. Kí ni nǹkan tí a lè sọ nípa The List? Ẹ jẹ́ kí a drop comment wá sínú comment section kí a sọ̀rọ̀ nípa fíìmù yìí. Kọ́mẹ́ǹtì tó bá ti ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. Ẹ̀bùn 5,000, 10,000 àti 15,000 naira là ń fún àwọn subscribers wa. Fún gbogbo ẹni tí ó bá ti subscribe ni o. Ẹ subscribe sórí channel yìí, kẹ́ tẹ notification bell tí yóò wà lẹ́gbẹ̀ẹ́ kí ẹ lè jẹ́ ẹni àkọ́kọ́ tí á láǹfààní tí The List apá kejì bá ti jáde. Ẹ̀yin lẹ máa kọ́kọ́ mọ̀ tẹ́ bá ti tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́. Fíìmù yìí ní agbára gidi gan. Ó máa wù mí kí gbogbo wa kí á lọ wò. Orí wa ò ní gbàbọ̀dé o. A ní ṣe ọ̀rẹ́ yàn. Ire o.